ẹ mọ̀ mi èmi mọ̀ yín a lè pè yín látàrí lè ṣe bọ̀dá tó pọ̀ báàgì bọ̀dá tẹ bàbá ìwé ẹ lè sọ pé ẹ̀kọ́ tí ẹ mọ̀ yan rí. kí ló ń ṣe tí ẹ jẹ́ bí sọ́ọ̀nì mú mi ni. ẹ wò yẹn kọ́ ni mo bá mi bá ti jà wọlé ṣé yín kọ́ ni àwọn ọmọ àdúgbò yìí máa ń tẹ̀lé káàkiri máa ń tẹ̀lé yín dáàdì wa dáàdì mo dẹ̀ pé ẹ̀yin gan ẹ̀ẹ́bì méjì náà ọmọ ẹ̀ débi mẹ́rin àwọn tó tẹ̀lé 172. ládùúgbò náà mà ọmọ máa ń pè wọn tàbí mo láìka ọmọ wẹ́wẹ́ tí wọ́n máa ń pè mí. ẹ láìka ọmọ wẹ́wẹ́ kò sí èrè fún tẹ wá sọ yẹn ṣé mo pè látara àwọn ọmọ yẹn lè di olówó. dìde wá gé múlẹ̀. You can turn to billionaire, no be million. Billionaire, zillionaire, dillionaire, ẹ lè di dillionaire. Bí báwo. Ha! Mo bá yọ mọ̀ kọ́kọ́. Ẹ jọ ẹgbẹ́ sí wọn náà. Ṣé gbádùn ṣá? Irú kílẹ̀ fi ń lọ mi yẹn. Ẹ wò, ṣé ká sòtọ́ fún mi? Mo fẹ́ lówó, mo dẹ̀ fẹ́ là, mo fẹ́ lù bọ́ public láwa náà. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Àwọn òkè proud ni owó rẹ̀. Kúdí gọ́gọ́ rẹ̀. Ìyá Kúdí gọ́dé, ó dìnnà ìkúdí. Èmi gan ni mo accept pé èmi ni mo ní Kúdí o, èmi mo bí Kúdí o. Àwọn nǹkan tẹ̀mí ṣe tí mo fi ṣe rí. Ẹ bẹ́ẹ̀ rí. Madam. Ẹ rí. Mo kàn ń bó ni. Eyín lẹ̀ ń wo yẹn. Bẹ̀rẹ̀ má wọ̀rì. Ẹ di sàfihàn tí mo lè fún ṣáà. Madam, public la wà. Nítorí bá náà wà public pé àárín èrò la wà. Ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó dẹ́ẹ̀. A máa sọ ìtọ́jú ẹ̀nà ló jẹ́ kí n sọ sí inú etí o. Ṣé mo ìwà yìí mo wà desperate láti lówó gan o ọ̀dùn. Àwọn èèyàn mi rè é congratulations. ọ̀rẹ́ mi bó ni ṣáájú wa sọ́mú díẹ̀ èso àrà àwa nìyẹn àṣàrẹ̀ ò kódà sí. ó jẹ̀lẹ̀ máa sáré kú ó sáré wọ kọ̀ǹga kò ní kú kò dẹ̀ sí ní wà láàyè. ṣé o yẹ pé bí ọlọ́run fi iṣẹ́ náà sí jìnkì mi bẹ́ẹ̀ mi bàmá lọ bá wọn máa ṣe BSP àwọn tó ń kólẹ̀ ní Èkó àmọ́ ọlọ́run rí pé ìyá ọba mi lẹ́jẹ̀ mú ó jẹ́ kí n máa ṣiṣẹ́ náà sí. kódà tí ìyá ọba lẹ́jẹ̀ mú ti ń sọ̀rọ̀. don't be annoyed ọ̀rẹ́ mi yóò ṣe dẹ̀ ń tà mí náà. ajé wà àǹtí àbí ajé wà. ajé wà lóòótọ́. ajé bó bá jẹ àbí àwọn náà rí ṣọ́ọ̀bù kùn àwọn ọmọ yẹn tó bá tó dé láti school ìsọmọ arajà ajé wà. ajé wà lóòótọ́ ó kó àpòwọ́ sílẹ̀ ká wà zùn pé bóyá ajé wà wọ́ pátápátá o ajé ò lọ́bi kankan mọ́ èlò ló máa ń pa lójúmọ́. máa ń pa owó ọ̀rẹ́ mi tójà bá yá tójà gan ò bá yá gan mo sì máa ń pa owó. bí èlò àní bí èlò. a máa ń pa tójà bá yá o tájé bá wá dáadáa mo sì máa ń pa tó 50. tájé bá wá o. tájé bá wá tó tún wá sáré padà nǹkan èlò lè máa ń pa. wọ́n pa 30 congratulations ọ̀rẹ́ mú owó ẹ̀ wá o congratulations ẹni ìyá ń jẹ èkú bọ̀rọ̀. tó bá yẹ pé ńgbà tí àwọn ọmọ àdúgbò yìí ṣì pọ̀ 50,000. wọ́n pa. ìgbà tí àwọn kọ̀ọ̀kan ti kókó lọ́dúgba ṣẹ́yìn nìkan máa kó lọ lé wọn ọjà yẹn ti wá sún. no problem ẹ tẹ̀ ń ta burúkú sórí èmi máa introduce ẹ sí business kan. ó rí rárá láàrin oṣù wàá rí mi 500 million. irọ́ ni. ó wá kéré jù wàá rí 50 million. jẹ́ irúṣẹ́ wa ni ẹ̀ ó yẹ pọ̀. calm down olówó kì máa ń shout sórí ibi tọ́lọ́run tún kẹ́mi dé mo ti máa kú káàkiri ṣe wórí ṣé sùúrù ó fẹ́ máa ṣe shop rob ni ó fẹ́ máa ṣe shop arm robber irọ́ ilẹ̀ mo kàn fi pọ̀ ẹ̀ ní kò lè mọ̀ pé àwọn àkúrò nù ààrẹ pípa never shop ó gbà ń gbọ́ èmi kò fo oṣì. mo gbẹ igbó ọkọ ó ti pọ̀ jù. 20 million owó yẹn akọ́kọ́ wà kàǹtẹ̀ báyìí gbẹ̀ àyè á ṣe gbò aṣọ́kẹ́ wà. sórí àwọn ọmọ tó máa ń ra bisikíìtì bí wọ́n ń ra bisikíìtì wọ́n ń ra fíìsì tó ń ra kíkàn lọ wà lókè wọn tó bá lè ṣe báyìí àwọ owó àyè introduce wa mọ̀ yàn kódà wàá
sọ fún láńlọ́ọ̀dù ṣọ́ọ̀bù pé èlò ló fẹ́ ta ṣọ́ọ̀bù ẹ̀ àti ilé ẹ̀kọ́ papọ̀ wàrà papọ̀. àní ṣó o ti gbà sórí àwọn ọmọ tí wọ́n máa ń ra nǹkan níbí wọ́n máa ń ra bisikíìtì àwọn ràfíìtì sórí tó bá kò tiẹ̀ lè ṣe láàrin oṣù kan bí àkókò ọ̀sẹ̀ kò bí mẹ́wàá wá. ẹ gbà mí láàrin oṣù kan ó fẹ́ kó bá mi. ọlọ́run ó lè rí 500 billion gan. ó ṣe lóòótọ́ mo ní oṣù mẹ́sàn-án ọ̀rẹ́ mi. ayé ẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ àwọn sọ pé akẹ́yìn jẹ́ kó mọ̀ pé ìdí ìrù adìyẹ ṣé ìwé ní adìyẹ tí fùrọ̀ ń ro ni lẹ́mí náà gangan. oṣù mẹ́sàn-án là ń sọ̀rọ̀ ń pa èyí. lóòótọ́ wíyẹ pọ̀ ọmọ máma rò ọ̀rẹ́ mi máma rò. ọ̀rẹ́ mi ẹ̀kọ́ báyìí ni ọmọkùnrin kú ṣé ní obìnrin gan pàpà ọmọkùnrin nìkan ló ń dárúkọ ṣé ọmọkùnrin nìkan ló wà yà yìí ni wo bí ẹ̀kọ́ báyìí ni ọmọbìnrin náà máa ń kú lẹ́ẹ̀kan kó rí owó gidi ní à ń sọ fún ẹ. máma rò. ọmọ rò. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mú owó dé. ìlànà kọ́lá ń bá tèmi jẹ́ o. láìlá. ya nọ́ọ̀sì. sàmúlẹ̀kùn 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 alakumulai alakumulai. bí mo ṣe pàdé yìí inú mi kò fa ayọ̀ mi sì kún torí ṣe rí tá a bá ń kẹ́wò lẹ́yìn aláwọ̀ kò tún sí nǹkan mímọ́. aláwọ̀ náà ni. Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam. àwọn ohun rere tó fi kọ́ wa ń gbà tó wà láyé nù ká má ṣe pẹ̀lẹ́ ká má sọmọ lọ́mọ níbi ká má kánjú wọ́wọ́ ká má. àbá ẹ calm down ẹ kò tiẹ̀ ká ọgbẹ́ ẹlẹ́gan kò tiẹ̀ rojú kò ráyè gan pàpà. àfà máa ní pé àwọn ọmọlẹ́kẹ́ kọ́ máa ń wá sí ọ̀dọ̀ yín. àfà ṣé bẹ́ẹ̀ ṣe ń gbélé mẹ́rin tì í ìyá ló bá yín múlẹ̀ ni àbí ẹ bá ìyá ní plan wípé káyà tẹ̀jọ́ bá gbé for life. mo nígbàgbọ́ nínú Ànábì wípé tó bá ṣetán tó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ nú ayé mi yóò mú mi kó ní ilé tí mò ń gbé wọn. mo ti nílẹ̀ mi nǹkan tí ṣe foundation ni. tèbá wá fẹ́ ṣe foundation fẹ́ gbé lókè dáná fẹ́ ló jẹ́ra àdì sórí ilé yín. àfàmọ́ ní business o. ó máa fẹ́ ṣe yín ní mílíọ̀nù gidi. ó náwó ẹ̀ nú. ṣé rí àwọn ọmọ tó máa ń kọ́ kéwú ní ọ̀dọ̀ yín yẹn àwọn tó ń kọ́ kéwú yẹn ṣé rí ọmọ kan ẹ bá lè tà fáwọn ọ̀gá mi. láìláìlálà káàtó ọmọ náà mo tó wá kọ́ kéwú lọ́dọ̀ wa kò ṣe é ṣe. kí lẹ́yìn mọ̀ àfà ṣé rí ọmọ kan ṣo 30 million. tí n bá gbé sọ́wọ́ mi nínú ìpẹ́ lọ́gbàrá. 30 million ni ọmọ kan tẹ bá conclude nísìn àwọn 30 million ni wọ́n máa ń ta ọmọ kan kódà tinubu bí yín ẹ tún sọ pé kí àwọn sì di àdúgbò yín kọ́ yọrùkọ wọn kúrò kọ́ forúkọ yín sí street yín. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ayé ò ní bàjẹ́ o àwọn ọmọ kan wà ní ìkéwù tó jẹ́ pé ẹranko ni wọ́n mo jẹ́ mọ̀ pé báwọn ibẹ̀ sọ̀rọ̀ bí ìmọ̀ kan tí lówó lórí. ẹ ta wọn dànù. Fàtáyì wọ́n sọ fún ọ̀bàjẹ́ wọ́n lọ bí 20 ọmọ nǹkan 30 million. mo sọ oríire o ẹlẹ ọmọ tó ṣẹlẹ̀ ayé ọlọ́run ní pàdé ọ̀hún yẹn mo fẹ́ gbà tẹ́lẹ̀ ẹ̀mí yẹn kàn ní gbà bí ni ọmọ kan 30 million. 30 million ni ọmọ kan kò less than 30 million. báwo la ṣe máa kó àwọn ọmọ yẹn. ẹ má yẹ ká láòdù ẹ ìbá ní kí wọ́n sọ̀rọ̀ yín lálẹ́ yìí pé ká lè sọmọ́jú. wá sùn náà gbogbo ẹ̀ náà a fi ń sọ̀rọ̀ ní. ìròyìn yín tí mo gbọ́ orúkọ yín ti bàjẹ́
ṣé mo gbogbo àwọn ọmọ tí àwọn sọ̀dọ̀ yín náà tẹ́lẹ̀ kàn ké gbogbo lẹ̀ fi gígùn lẹ̀ fi ní kí ló fi yàtọ̀ sí wọn wo bí ọ̀nà ló má mọ̀ràn wáyé wo bí ayé òní bàjẹ́ ọmọ ọkọ kí ló pè. 30 million. òtítọ́ ìyàwó ògùn máa ń lẹ tí mi gbé òkèèrè ni gbogbo táwọn sọ́ọ̀sì náà máa gbọ́. òkèèrè tí ayé ìyàwó ògùn bàjẹ́ bẹ́ẹ̀. ó kí wọ́n burú ọ̀hún náà lọ ṣe. ṣẹlẹ̀ rí bàbá Kádíjà tó dé wà lọ́nà sàlẹ̀ olóńkó bítì fún ìyàwó ògùn máa wọ ìyàmá sọ ẹ létà ọmọ kan 30 million. já máa lọ. ẹ jẹ́ ká lọ sọ́dún bò bàfà tí bá sùn sọ̀dọ̀ yín ní alẹ́ ẹ má fi gígùn mi o. báwo ló ṣe ń ṣe báyìí ọmọ kan 30 million. ẹja lọ. ibi bẹ́ẹ̀ nìkan náà lájọ máa sùn. jẹ́jẹ́. ṣé ló ń tọrọ tẹ bá mi sọ ní ṣọ́ọ̀bù lọ́jọ́ sí tí mo ṣe pé wá sí ìbàdàn èmi náà ti ṣe tán mo fẹ́ jẹ́ èèyàn. you say what? you say what? mo fẹ́ jẹ́ èèyàn. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé èèyàn máa ṣe báyìí. èmi náà ti wo ni. wíwo lẹ́nu àwọn ń wò ó. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. kò sí pé ṣé gbogbo ọmọ tó wọ́n ra sweet tó wọ́n ra ṣingom tó wọ́n ra bọ̀lì ní ọ̀dọ̀ yẹn. kókò tẹ ẹ̀yìn májì kókò tẹ fún wa ní bíábí mẹ́rin péré. bá fún ẹ ní kìnìún kù bó ṣe ń ra sweet báyìí tó fi lé wọn lọ́wọ́ báyìí iye wọn kọ́kọ́ rà wá tí mo lè wọn lọ́wọ́ báyìí wọn ni mọ̀ kọ́kọ́ mọ́. a máa tẹ̀lé báyìí ni do you know gọ̀lúgọ̀ ẹ̀wọ́n mo sọ fún ẹ ní jọ́ọ̀nà ṣé mo gọ̀lúgọ̀ àwọn ọmọ yẹn á gọ̀ ju gọ̀lúgọ̀ lọ. kó wá kàn sùn kó sùn fún ẹ báyìí kó máa jí láàárọ̀ ọjọ́ kejì kó kàn rí 200 million ní àkáǹtì. ṣùgbọ́n owó ni owó là ń sọ yìí. sórí iye ọmọ tó bá kó wá bẹ́ẹ̀ ni percentage yẹn ṣe máa pọ̀ tó ó kàn ìbá ẹ̀jẹ̀ kó kàn sùn nírú alẹ́ ìbáyìí tó máa jí láàárọ̀ kó kàn rí 200 million péré lórí ọmọ bíábí mẹ́rin péré ó kàn rí 200 million how do you feel? wọ́n tó feel better gan wọ́n kàn feel hot wọ́n tún feel cool wọ́n tún feel light bí fọ̀nkọ́ wá ṣe wàá feel arrogance wọ́n náà ṣe báyìí. ibi tí bàbá láńlọ́ọ̀dù bá sọ pé orí àwọn yìí para àwọn ará ṣọ́ọ̀bù wọn. bàbá kẹ́ ọ̀nbẹ. fọ̀nkọ́ sórí ṣáàtì ní ẹni tí ṣe báyìí má wọ̀rí máa mú ẹ lọ́dọ̀ àwọn ọ̀gá mi. má mú ẹ lọ́dọ̀ àwọn ọ̀gá mi àwọn èdè wọ́n jẹ́ ọmọ gbé sínú pátá kò sí yẹn tó lè rí wọ́n mú ọmọ báyìí wọ́n dẹ̀ kì sínú pátá wọ̀ dẹ̀ lérí nǹkan kan tí bá mú ẹ débẹ̀ lẹ́nu ẹ dẹ̀ wú import and export ṣé tó bá ti import fún wa báyìí àgọ́ máa export owó sínú àkáǹtì ẹ àyè á ṣe gbẹ̀ táyà bá ṣe gbẹ̀ gbogbo àwọn tí wàá ṣe gbò ọkàn wá ṣe gbẹ̀ù ayé báyìí má jẹ́ kó wé nasco fọ́ọ̀ṣì. ọ̀rẹ́ mi àwọn èèyàn tèmi nìyẹn. máa ń gbádùn máa ń jẹ yín gan. àwọn èèyàn wọn mọ̀ jẹ́ mi ni wọ́n bẹ̀rẹ̀ pé bíyà nọ́ọ̀sì ni mo kàn ṣe káàkiri wọ́n mọ̀ pé bí mo ṣe ń ta òkú ọmọ ni mo ta ayé náà. Blood on the same feather. I'm blushing. And you too. Mogo, bá tèmi ẹ̀kọ́ ló kí sí. Bóòni. Elewure. Alábùkàn. Mo ti wá ẹ látàárọ̀. Kí ni? Ó dà kó jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ nìkan. Mo ti wá ẹ láti fi jọ mẹ́ta, jọ mẹ́rin, jọ márùn-ún, jọ mẹ́fà, jọ méje. Ó dà ó kọ jọ méje o. Ó fi wá ẹ̀kọ́ pàpà. Ṣé èsì? Jẹ́ ká upgrade lórí iṣẹ́ tá à ń ṣe yìí. Òun ni mo fẹ́ bá ẹ sọ gangan. Tí ìbà jẹ́ pé bóyá ìwọ gbó wà gírídì. Ṣé kò yẹ kó o ti parọ́ ọ̀kẹ́rẹ́ tó ń gbé káàkiri àdúgbò? Ó dẹ̀ ní owó. Yóò ṣe orí ti ọ̀rọ̀ ọ̀kadà mi. Mo fi camouflage yẹn aráàlú ni kámọ̀ bó ṣe ń dà. Èmi náà tó rẹ̀ ní mi ṣe ní hospital. Sórí èyí tí o sọ yẹn èmi kan ti ń rò pé báwo ṣe máa gbé kalẹ̀ fún ẹ tó yí ẹ. Sórí agbóhùn la máa dá tá a lè fi upgrade. Mo eléyìí tá a tó lẹ́wọ̀n kó jẹ mọ́ ká upgrade sí kan mi. Ṣé ká mú mi ṣe? Ọmọ kó o máa ń kọrin àwọn ọmọ kétele ẹ̀wọ̀n ọmọ ṣe Elewure. A máa kàn tàn wọ́n dé kọ́nà báyìí. Àdá sùn tilẹ̀ fún un. Owó lè dé wọ́rọ́.
bá bí wọn lè di ọsàn wọn lè di mọ́ngòrò akọ̀kọ̀ sápò báyà dẹkùn wọn. pàgà ẹ̀mí ni ọ̀gá máa mú sóòtì wọ́n máa pèlé àwọn ọmọ lọ́wọ́. mo kàn máa kọrin ni. ẹ jẹ́ ká ọmọdé kó wa o ẹ jẹ́ ká ọmọdé kó wa ẹ jẹ́ ká ọmọdé kó wa kó máa kó bisikíìtì ni ẹ jẹ́ ká ọmọdé kó wa jòjòló jòjòló ọmọ kékeré jòjòló àwọn làárẹ̀ Ẹlẹ́dùmarè ẹ jẹ́ máa máa fún ọ ní bisikíìtì ní òfìtì. Elewure alágùntàn. àwọn ọmọ kékeré yẹn amọ̀pọ̀ ọ̀rẹ́ Ẹlẹ́dùmarè ni wọ́n bọ̀ ní àárẹ̀ bí àti ẹ̀ àwọn pé ọ̀tá àwọn spiritual ni. torí àti jẹ because just children was be able to they was be able to kankan sálẹ̀ kóra jọ so you they was be able to gather. kan lè kóra ní ẹjọ́. wọ́n lè gather. kankan lè fún ní súùtì bisikíìtì ṣingamu nǹkan kan mọ́kànlá lè bí fún bíi 30. Elewure lọ́pọ̀ àwọn sí di àdúgbò yìí wà wọ́n mọ̀ pé èmi àti ẹni à ń sọ àdúgbò ìdí Aworo ni wọ́n máa ti fi ẹ̀yìn wa ti àgbà. wọ́n ò lè mọ̀. ikú òjijì dé lójijì. wọ́n ò lè mọ̀ pé àwọn aláwà léde. ọ̀rọ̀ léde ọ̀rọ̀ tó dọ̀ fi ń kẹ́. inú olúwọ̀n Elewure alágùntàn. àti bá a múra bọ̀ Elewure tí báyìí pé bí àmì ìfẹ́ di criminal tán ni ó yẹ kí mi àti ẹ ká máa gúnra wa ká máa bí criminal. mọ̀jẹ̀ àgúnra mo lè gún ọ̀pá. Elewure ṣe sùn. mo lè gún ọ̀pá. mo fẹ́ ká máa gúnra wa ká lè bí criminal. mọ̀jẹ̀ àbí criminal mọ̀jẹ̀ àbí ẹ̀ jẹ́ àbí pásítọ̀ àti àfà àti àlèmọ́mù. Elewure alágùntàn. ìwọ ni fẹ́ bí pásítọ̀ ìfẹ́ bí àfà. ṣẹṣẹ tó ń ṣe ó ṣe fìlẹ̀ ọmọ lọ́wọ́. máa fi ṣe ìlú ọmọ lọ́wọ́ ni. èmi ò fìlẹ̀ ọmọ lọ́wọ́ tẹ̀mí o.